بار الخلق والله بارئ الخلق والخلق كلهم ما له طوعا جميعا وعبده إماه له طوعا جميعا وعبدوا إماه له طوعا جميعا وعبدوا. a tún fi yẹn kí ọlọ́run ọba tó ní wá. والله بارئ الخلق والخلق كلهم. wa tó dá gbogbo nǹkan tó tún fún wa láàyè tòní. إماه له طوعا جميعا وعبدوا إماه له طوعا جميعا وعبدوا. láti máa ń fún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ ní ìjọsìn rẹ̀ tí ò gbọdọ̀ fún ẹnikẹ́ni àfẹnìkí ọlọ́run náà. Allah. àlékún ìkẹ́ àlékún ìkẹ́ kó máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́run ọlá tànẹ́bì gbogbo àwọn ẹni ọlọ́run tó ti lọ dákun wá ṣàlékún ìkẹ́ wọn tí wọ́n bẹ láyé dákun ọlọ́jà àríjì wọn lò pẹ́. àmín. lórí bàbá àgbà ní ìpamọ́ tòní àbáwá Khalifatul Khaliliyyin mudirul madrasa ọ̀rọ̀ tí ó ti máa jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa tẹ̀ ń fọ́lọ̀ wa tẹ̀ ń láìkí wa tẹ̀ ń ṣíà wa ọlọ́run ò ní fi yín lẹ̀ láéláé. ọlọ́run á sì jẹ́ kí ọ̀rọ̀ náà máa ní lápá nínú ayé ẹni kọ̀ọ̀kan wa. èwo la tún mú wá lónìí ọ̀rọ̀ ní àlàyé nípa ṣíṣe sàárà faslu fi sadaqa. àlàyé nípa ṣíṣe sàárà. sàárà dá púpọ̀ nínú Islam. ọ̀rọ̀ ọlọ́run tí ń jẹ́ Al-Qur'an àtàdísà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé sàárà dá ó dá gan ni o bí èèyàn bá lè máa ṣe. ọ̀nà tí a bá ń gbà ṣe sàárà òun ni àwọn kan fi ń sọ wípé sàárà ò dánú sílẹ̀. ẹ̀tẹ̀ kó jẹ́ ká wà dísà Nábì sọ pé irhamu amwatakum bid-du'a'i was-sadaqa. ó ní ẹ máa kẹ́ àwọn òkú yín ẹ máa wá ìkẹ́ fún wọn bẹ́ẹ̀ ṣe ń kẹ́ wọn nígbà tí wọ́n ń bẹ láyé bí wọ́n ṣe kẹ́ yín nígbà tẹ́ ń bẹ ń kékeré ẹ̀yin náà ẹ máa wá ìkẹ́ fún wọn bid-du'a'i was-sadaqa. ó ní pẹ̀lú àdúrà àti sàárà. kí ni èèyàn fi wá ìkẹ́ fún òkú rẹ̀ tó sí láyé mọ́ bàbá àti ìyá tó sí láyé abólólùfẹ́ rẹ̀ tó sí láyé mọ́ kí ló fi wá ìkẹ́ fún bí kì í ṣe àdúrà àti sàárà lọ. láyé Al-Qur'ani ọlọ́run tó jẹ́ ká mọ̀ pé sàárà dá Quran 2 verse 264. Bismillahirrahmanirrahim. Naam. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى. ẹgbọ́n tó lọ sọ yẹn. يا أيها الذين آمنوا. kì í ṣe gbogbo ènìyàn lọ́lọ́run ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún. يا أيها الذين آمنوا. tọ́lọ́run bá ti ń lo alladhina amanu àwọn tó yẹ sí pé wọ́n dúró pẹ̀lú ọlọ́run tán tí wọ́n understand ọlọ́run tí wọ́n ń bá ọlọ́run ṣiṣẹ́ ní kọ̀kọ̀ àti ní gbangba tí òfin ọlọ́run yé wọn tán ọlọ́run bá wí. ó wá ní gbogbo owó ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ó ní ẹ má fi tẹ̀lé ẹ má jẹ́ kí ègún àti ìpalára aburú ẹ má fi jẹ́ ó ba sàárà yín jẹ́. ẹ má jẹ́ ó ba sàárà tẹ́ bá ṣe jẹ́. ẹlẹ́rìí ó ṣe sàárà yóò tún fi ègún tẹ̀lé yóò fi ìpalára tẹ̀lé. kí ló pè ní ègún? nígbà tí àwọn ẹbí ní ẹjá ṣe sàárà fún bàbá wa àbí ìyá wa wọ́n lówó rẹ̀ wá pọ̀ jù nínú sàárà yẹn wọ́n á sọ fún wọn yẹn lẹ́yìn pé
bó bá ń ṣọlá mi ni ǹjẹ́ wọ́n lè rí sàárà yẹn ṣe. Ìrègùn nìyẹn, ó ti ṣe ìrègùn, ó ti bà sàárà jẹ́. Sàárà dá, ẹ má jẹ́ àbàjẹ́ ni o. Àlàáfíà tí Kùránì sọ ó ní ìpalára aburú ká má fi tẹ̀lé sàárà yẹn, òun náà ní pé tó bá ṣe sàárà ó ṣe lọ́ múra ìmúkúmu bí ọtí àwọn nǹkan tí ò da ó fi sínú sàárà yẹn. Ó tún wá gbẹ lérí pé kó bẹ́ẹ̀ máa kọrin fún bàbá tó ti lọ jẹ́jẹ́ tiẹ̀ tó ò mọ kọ̀ǹdíṣàn tí bàbá yẹn wà, ó mọ kọ̀ǹdíṣàn tí ìyá yẹn wà. Gbogbo àwọn ìpalára nìyẹn, gbogbo àwọn aburú tí Kùránì ní ká má jẹ́ ó ba sàárà yẹn jẹ́ nìyẹn. Ọ̀nà wo la wá ń gbà ṣe sàárà? Tí èèyàn bá fẹ́ ṣe sàárà pé ó fẹ́ rántí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀, ó pe àpèjẹ ẹnu pé èèyàn àfa ìbá ń ṣàdúrà. Sàárà tó ṣe yẹn náà dá nínú ìsìláàmù, ó dá nínú ìsìláàmù, ṣùgbọ́n yẹn ní limit, ó násìkò tí sàárà yẹn máa stop. Irú àwọn sàárà yẹn kì í ṣe sàárà tó ń lọ títí, ṣùgbọ́n àwọn sàárà tó já sí tó dáa jù, tí ó já sí pé èèyàn ó máa lọ títí 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 tí ò ní stop. Tánàbí sọ pé sadaqatun jariyya, ó ní sàárà tí ó máa lọ tí ó máa ṣàn, tó máa lọ tí ó máa bọ̀, tí ó máa lọ tí ó máa bọ̀, tí ò ní dúró. Owó mọ́ṣáláṣí kan ládùúgbò rẹ ni, nílùú rẹ ni, láyìíká tó wà, wọ́n ti kọ́ tán lóòótọ́. Ẹ wọ àsìkò tá à ń lò yìí, àgbádùn ná jẹnẹrétọ̀ gan àgbádùn rẹ̀ ń dà wá láàmú. Ra ìnfọ́tà fún wọn ní mọ́ṣáláṣí yẹn tó fi máa kírun gbogbo ìgbà wákàtí márùn-ún tó fi máa kí tí ò ní dúró de jẹnẹrétọ̀. Ra ìnfọ́tà fún wọn. Tó bá ti ra ìnfọ́tà yẹn náà, òun máa wúlò, yóò máa dúró jẹnẹrétọ̀ fún wọn. Wọ́n sì máa rí wákàtí márùn-ún kí ní gbogbo ìgbà. Tó bá ti rà á fún wọn yẹn, sadaqatu jariyya nìyẹn tí ó máa bá wọn tí ó fi ránṣẹ́ sí gbogbo ìgbà. Lópin ìgbà tó máa ti ń lò yóò máa jẹ́ sàárà fún wọn. Àbíkẹ́ òwò abọ́ọ̀lù fún wọn, wọn ní bọ́ọ̀lù mọ́ṣáláṣí wọn, wọ́n wá bọ́ọ̀lù fún wọn kó máa lómi lọ́fẹ̀ẹ́. Lópin ìgbà tó máa ń lómi yẹn lọ, sàárà wọn máa bá ẹni tó fi ránṣẹ́ sí. Àbó lọ sí ilé kéwú tó ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn, àti sọ léyìí láì mọye ìgbà. Àwọn ará àwọn nínú àwọn olówó wa ní Islam tí wọ́n ń ṣòwò rẹ̀, ṣùgbọ́n kò tí ì kárí. Mo sọ fún wa wípé àwa mọ àwọn ilé kéwú kan tí ìyà nǹkan tá a fẹ́ sọ yìí jẹ. Wọn ò rí owó láti fún wọn teachers tó lè fi máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Àwọn teacher ò wá dúró nígbà tó sówó, àbí nígbà tá a bá fún yàn lówó ṣó dúró. Gbogbo ẹ̀yin olówó wa gbìyànjú láti pe kárí, láti jẹ́ ó kárí dáadáa. Ṣé Ànábì sọ̀sọ̀là ó ní ẹ ṣe kó pọ̀ ni o, ẹ má ṣe sójú kan. Má wò pé àyè yẹn ní láìkí wọ́n bẹ̀ yẹn mi ní ṣe síbẹ̀. Ó ṣe nítorí tọ́lọ́run o. Àti ibi tó láìkí àtàyè tó láìkí wọ́n ṣì tiẹ̀ fọ́lọ̀. Ilé ẹ̀kọ́ tó yá sí pé wọ́n ní di teachers láti fi kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn, bó jẹ́ tíṣà kan ló lágbára, bóyá méjì ni. Wọ́n gbìyànjú láti wá báwo ló ṣe sanwó tíṣà yẹn kí ẹ̀kọ́ tọ́lọ́run yẹn lè máa tẹ̀síwájú. Gbogbo àwọn sàárà tá a sọ yìí, sàárà tí ò lópin ni lọ́dọ̀ Ọlọ́run, tí ò ní dúró, tí ó máa lọ, tí ó máa bọ̀ ni o. Ọlọ́run ní ẹ má jẹ́ kí gbogbo tó bá fẹ́ ṣe sàárà náà wá ṣe nítorí tọ́lọ́run. Ṣe nítorí tọ́lọ́run. Má ṣe nítorí èèyàn. Because tó bá ṣe nítorí èèyàn, ò ní ládá lọ́dọ̀ Ọlọ́run o. La tubtilu sadaqatikum bil manni wal adha. Ẹ má fi ìrègùn àti ìpalára tẹ̀lé sàárà tẹ́ bá ṣe. Ọlọ́run wá fún wa ní example méjì nínú àyà yẹn. Kalladhi yunfiqu malahu ria'an nasi. Àkọ́kọ́ nìyẹn, ó ní ẹni tó bá lọ fi ìrègùn àti ìpalára tẹ̀lé sàárà tó bá ṣe, ó dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó yá sí pé ó ná dúkìá rẹ̀ pẹ̀lú kárí mi fún àwọn ènìyàn. Tó pín gbé tó bá ti ṣe kárí mi láyé kò ní èrè lọ́dọ̀ Ọlọ́run. Má ṣe kárí mi, má sọ pé tó kọ́ lè mọ̀ pé mi ni mo ṣe.
wọ́n ṣe tiẹ̀ fọ́lọ́run. Ó ní gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ tó ń ná pẹ̀lú ìṣe kárí mi fáwọn ènìyàn wàlá yu'minu billahi wal yawmil ó ní ẹni ìyẹn kò nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ni o, kódà kò tún nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ kẹyìn. Gbogbo ẹni bá nígbàgbọ́ pé òun pàdé Ọlọ́run jọ kan, òun ó dúró síwájú Ọlọ́run jọ kan, yóò máa ṣe gbogbo nǹkan torí Ọlọ́run ni. Àwọn sàárà tá a lè ṣe láti sọ fún wa lákọ̀ọ́kọ́ yẹn, gbogbo irú sàárà bẹ́ẹ̀ ṣe fọ́lọ́run, má ṣe torí èèyàn. Kí ni ẹ̀sáǹpù ẹlẹ́ẹ̀kejì? wa mathaluhu kamathali safwanin alayhi Alaye tó ọbẹ̀. Ọlọ́run ní àpèjúwe ẹlẹ́ẹ̀kejì dà gẹ́gẹ́ bí àpèjúwe Safwa àbí ó dà gẹ́gẹ́ bí àpèjúwe àpáta ńlá kan tí ẹ̀pẹ̀ ń bẹ lórí àpáta yẹn. fasabahu wabilun fatakahu Sọ́ọ̀lìdà ó ní ìyẹ̀pẹ̀ ń bẹ lórí àpáta tá a wí, òjò ńlá kan wá wọ̀ sórí àpáta yìí, ó wá gbá gbogbo ìyẹ̀pẹ̀ yẹn kúrò. Tó bá sí pé gbogbo sàárà tó bá ṣe tó bá ti fèrè gún àti ìpalára tẹ̀lé kò léyè lọ́dọ̀ Ọlọ́run. Òjò yìí wá gbá gbogbo ìyẹ̀pẹ̀ ó gbá kúrò ńbẹ̀, ó gbà. la yuqdiruna ala shay'in mimma kasabu Wọn wá ní lágbára Ọlọ́run ní wọn ní lágbára nǹkan kan, wọn ní lágbára lórí nǹkan kan nínú iṣẹ́ tí wọ́n fi sàárà yẹn ṣe. Kò ní sí agbára kankan fún wọn mọ́, kò ní sí èrè kankan fún wọn mọ́ lọ́dọ̀ àwọn Ọlọ́run. wallahu la yahdil qawmal kafirin. Ẹ̀yin tọ́lọ̀ fi wọ́n wé gbogbo ẹni tó bá ti ń fi tó bá ń ṣe sàárà tó wá ń fi èrègún àti ìpalára tẹ̀lé sàárà yìí, Ọlọ́run ní àní fọ̀nà mọ́ àwọn ìjọ aláìgbàgbọ́, àwọn ìjọ tó já sí pé wọ́n kọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba, àní fún wọn ní ìmọ̀nà ò ní sí fún wọn látara tí wọ́n ṣe yẹn. Àwọn Al-Qur'ani ló jẹ́ ká ti mọ̀ bẹ́ẹ̀ pé sàárà dà o. Ọlọ́run ti ṣàlàyé bá ṣe lè ṣe sàárà fún wa o. Kí ni Ànábì wa Muhammad wa sọ? Ó ní amma fadailu sadaqa. Amma fadailu sadaqati fahiya kathiratun mashhur. Alábìnrin ọlá tí ń bẹ fún ìmáṣe sàárà ó jẹ́ ní tó yá sí pọ̀ tí ó fojú hàn. Minha Ó ní nínú ẹ̀ ní wípé ma rawa al-Bukhari min hadith ibn Mas'ud radiyallahu anhu. Wọ́n gba ọ̀rọ̀ náà wá látọ̀dọ̀ al-Bukhari. Ó ní nínú ọ̀rọ̀ ọmọ Mas'ud ní àdìsí yẹn ti wá. Ó sọ báyìí wípé qala Rasulullah, ó lè jíṣẹ́ Ọlọ́run sọ báyìí kọ́lọ́run bá ṣe kí àtọ́là fún ayyukum malu warithi ahabbu ilayhi. Ànábì jókòó pẹ̀lú àwọn sàábí jọ́nà ni wọ́n ń bèèrè àwọn sàábí pé ayyukum malu warithi ahabbu ilayhi min malihi. Ó ní ìjẹ́ ń bẹ nínú yín tó yá sí pé dúkìá tí wọ́n jogún lẹ́yìn tó bá lọ tán. Ó ní ìjẹ́ ń bẹ nínú yín tó lè nífẹ̀ẹ́ sí dúkìá tí wọ́n jogún lẹ́yìn tẹ́niyẹn bá lọ tán ju dúkìá tóun fúnra rẹ̀ tó fi ṣe sàárà fún àwọn èèyàn, ju dúkìá tóun fúnra rẹ̀ tó jẹ sẹ́nu ara rẹ̀, ju dúkìá tóun fúnra rẹ̀ tó fi wáṣọ, tó fi wọ bàtà, kódà tó fi ra láwàní, tó fi ṣàánú àwọn ọmọ òrukàn, tó fi dá sínú ilé Ọlọ́run ọba. Èwo ló máa jẹ́ èyí tí èlò nífẹ̀ẹ́ sí jù nínú méjèèjì? Ànábì ń béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn sàhábà níjọ́ náà. Qalu ya Rasulallahi. Òjíṣẹ́ Ọlọ́run ó wá sọ báyìí fún wọn pé wọ́n wá sọ báyìí
àwọn sàábé wá ń sọ báyìí fún òjíṣẹ́ Ọlọ́run pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ما منا أحد إلا وماله أحب إليه. ó ní ma minna ahadun, kò sí èèyàn kankan nínú wa o. àwọn sàábé sọ bẹ́ẹ̀ fún Ànábì ما منا ahadun, أحد ó ní kò sí èèyàn kankan nínú àwọn وماله ahabbu ilayhi, ó ní kò sí èèyàn kankan nínú àwọn tó lè nífẹ̀ẹ́ dúkìá tí wọ́n jogún lẹ́yìn àwọn tí wọ́n ti pé òun ọmọ bó ṣe ṣe dúkìá náà tó ń ba lọ tán. Dúkìá tó ń fi sílẹ̀ tó ń padà sọ́dọ̀ Ọlọ́run, òun ọmọ báwọn àwọn tó ń fẹ́ fi kalẹ̀ fún òun ọmọ bó ṣe fẹ́ ṣe é. àyàfi èyí tí yá sí pé dúkìá tó yá sí pé òun fúnra àwọn tí ènìyàn fúnra rẹ̀ ná, tí ènìyàn fúnra rẹ̀ fi ṣe sàárà ní ẹ̀tọ́ sàárà tọ́lọ́run ní ká ṣe. ó ní ìyẹn làwọn àwọn sàbí ní ìyẹn lèyìn ó nífẹ̀ẹ́ sí jù. kí lè jíṣẹ́ lọ́wọ́ sọ fún wa. قال فإنما له ما قدم wà á máa lò wá. وارثي ما أخر. òjíṣẹ́ Ọlọ́run ní fa innama lahu ma qaddama. ó ń dáyájú dúkìá tí ènìyàn ń ná fúnra rẹ̀ tó fi ṣe sàárà sílé Ọlọ́run, tó fi ṣe sàárà fọ́mọ òrukàn, tó fi ṣe sàárà fún àwùjọ mùsùlùmí, tó fi ṣe sàárà tó já sí pé yóò máa lọ yóò máa bọ̀, tó ti ṣe síwájú kóhun fún ẹ̀ tó kù ní ayé. ma qaddamu, Ànábì ní òun ní nǹkan tó ti síwájú sọ́dọ̀ Ọlọ́run tó fẹ́ lọ dé bá. Ọlọ́run ní èyí tó ti síwájú sọ́dọ̀ Ọlọ́run o. ìyẹn ni sàárà tó já sí pé ó ti ṣe kalẹ̀ fúnra rẹ̀ síwájú kó tó kú. tí lásìkò tí ń rí bẹ́ẹ̀ pé eléyìí nígbà tí bá dàgbàdàgbà tí bá lọ tán eléyìí ò lè parẹ́, وله ما قدم yóò máa jẹ́ sàárà tí ń dé bá lọ́dọ̀ Ọlọ́run. ومال وارثي ما آخر. ó wá ní àti pé dúkìá èyí tó yá sí pé yóò ṣẹ́kù fún ẹ lèyí tí wọ́n padà jogún nígbà tó bá lọ tán. èyí tí wọ́n jogún yẹn náà tó o bá ti fi ètò Ọlọ́run sí, gbogbo bó bá ṣe lò ó sí ló ṣe gba ìwọ́dùn bẹ̀. àti kó o fi ètò Ọlọ́run sínú dúkìá èyí tó fẹ́ fi kalẹ̀ yẹn náà. pé wà tí n bá lọ tán eléyìí ẹ̀tọ́ Ọlọ́run ni tẹ́ máa fún wọn lé Ọlọ́run, eléyìí àwọn ọmọ òrukàn tẹ́ máa fún. kó jẹ́ kí dúkìá tó fi kalẹ̀ yẹn kó jẹ́ kí ètò Ọlọ́run ó pọ̀ nínú ẹ̀. yẹn ló máa jẹ́ oúnjẹ fún wọn náà lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ẹni tí ó bá dá sí pọ́lọ́run kẹ́ láyé àfi kó ní ètò bẹ́ẹ̀ kalẹ̀ kó lè padà débá lọ́dọ̀ Ọlọ́run. tókítọ̀ bá ti ní owó ètò bẹ́ẹ̀ kalẹ̀ kó o tó lọ èyí tó yá sí pé yóò padà wá kó báyìí lọ́dọ̀ Ọlọ́run ọba ni. àdìsí Ànábì wa Muhammad ẹlẹ́ẹ̀kejì kí ló tún sọ. وبالصحيحين من رواية أبي هريرة wọ́n gba àdìsí náà wá látọ̀dọ̀ Bukhari àti Muslim. أن رسول wọ́n ní ọgbà wá látọ̀dọ̀ Abu Hurairah ló gba àdìsí náà wá. أن رسول الله صلى الله عليه وسلم wọ́n dájájú òjíṣẹ́ Ọlọ́run ọba قال kíkẹ́ Ọlọ́run àtọ̀lọ́lọ́run kó máa bá ó sọ báyìí wípé من تصدق بعدل تمرة من كسب طيب min kasbin tayyib. من كسب طيب. ó ní ẹni bá ṣe sàárà, ẹni bá mú sàárà wá tó ṣe sàárà pẹ̀lú èso tó dá nínú iṣẹ́ tó ṣe, nínú iṣẹ́ èyí tó mọ́ tó ṣe, ó wá yọ sàárà jáde níbẹ̀. tó wọ́n sí pé támúrà tí Ànábì sọ́sálàm sọ yẹn làbídù kékeré, ó ní làbídù kékeré kíyàn ṣiṣẹ́ tó pọ̀ níṣẹ́ tó dá ní o. gbogbo àwa tó yá sí pé à ń ṣiṣẹ́ àrọ́ọ̀mù, iṣẹ́ èèwọ̀, ó wá mú sàárà jáde láti ibi iṣẹ́ èèwọ̀ yẹn fi ń ṣe sàárà fún àwọn èèyàn. Ànábì ní Ọlọ́run ò ní gbà o. òun ló sọ fún wa yìí
ó ní min kasbi tayyibi من كسب طيب nínú iṣẹ́ èyí tó mọ́ tó dá tó ṣe ó wá mú bí iṣẹ́ náà ṣe wá pọ̀ tó bí èrè iṣẹ́ yẹn ṣe pọ̀ tó ó wá mú làbídù kékeré ó fi ṣe sàárà látara iṣẹ́ yẹn látara dúkìá yẹn. ولا يسعد إلى الله إلا طيبا. Àlẹ́mi ní sàárà kan ò ní lọ sọ́dọ̀ Ọlọ́run kò ní dé sọ́dọ̀ Ọlọ́run àyàfi èyí tó mọ́ tó bá ti gásí pé o mú sàárà láti bí èèwọ̀ kò ní dọ́dọ̀ Ọlọ́run o mú sàárà láti bí èèwọ̀ fi ń ṣe sàárà kò ní dọ́dọ̀ Ọlọ́run. Àlẹ́mi àyàfi èyí tó bá mọ́ ní òdòdó Ọlọ́run. Ó wá ní kí ni وإن الله يتقبلها بيمينه. Àlẹ́mi ní dájúdájú Ọlọ́run ọba yóò máa gba sàárà pẹ̀lú ọwọ́ ọ̀tún látọwọ́ ẹni tí bá ṣe sàárà tó wọ́n sí pé làbídù kékeré yẹn tó fi ṣe sàárà yẹn Ọlọ́run ó tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún gbogbo owó tó bá fẹ́ ṣe sàárà tí wọ́n bá ti náwó sàárà báyìí kó tó dọ́dọ̀ ẹni tí ó fẹ́ ṣe sàárà fún ọwọ́ Ọlọ́run ni ó kàn dí sí kò sì sí sàárà tó kéré ẹgbọ́n tá Ànábì sallallahu alaihi wasallam ó ní bí kódà kí sàárà tó fẹ́ ṣe yẹn kó kéré bí làbídù ẹ̀yọ̀ kan báyìí kó kéré bẹ́ẹ̀ ó ní Ọlọ́run ó tẹ́wọ́ gbà á lọ́wọ́ ẹni tó ṣe sàárà yẹn pẹ̀lú ọwọ́ ọ̀tún ó ní tó bá tó wá gba sàárà náà tán ثم يربيها لصاحبها. lẹ́yìn tó bá tó wá gba sàárà yẹn Ọlọ́run wá fi èrè sínú sàárà náà fún ẹni tó ṣe sàárà yẹn wá ní sàárà ọ̀dánù Islam sàárà dá o yóò ní èrè tó tóbi lọ́dọ̀ Ọlọ́run fẹ́ni gbogbo ẹni tó bá ń ṣe sàárà kama يربي أحدكم فلوا. gẹ́gẹ́ bí ìkan nínú yín náà ṣe máa ń retí èrè lọ́dọ̀ àwọn ọmọ tó bí tó tọ́ tọ́mọ yẹn wá yè tó wá ń ṣiṣẹ́ tó wá mú èrè wá fún ẹ dèdè bí wọn náà ṣe ń retí èrè bẹ́ẹ̀ látara àwọn ọmọ tí wọn náà bí bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ó sì máa fi èrè sínú sàárà tó bá ń nà sọ́dọ̀ Ọlọ́run lórúkọ bàbá rẹ ni lórúkọ ìyá rẹ ni àbí lórúkọ ara àwọn fúnra rẹ gẹ́gẹ́ a ti ṣàlàyé bá ṣe lè ṣe sàárà èyí sàárà tí yóò padà dé bá lọ́dọ̀ Ọlọ́run tí ó máa sàn lọ tí ó máa ṣọ̀bọ̀ àti sọ fún wa lókè àfi kí wọ́n gbìyànjú láti ṣòwò ẹ̀. حتى تكون مثل الجبل. títí tí sàárà yẹn ó fi máa jẹ́ àpèjúwe àpáta ńlá ẹ wò sàárà kékeré èso kékeré ó fi ṣe sàárà. Àlẹ́mi ní Ọlọ́run wá sọ sàárà yẹn di èdè àpáta ńlá ká máa sọ ẹni tó wá sí pé mú sàárà ńlá ó kọ́ didi mọ́ṣáláṣí fún àwọn èèyàn Allahu Akbar ó kọ́ didi mọ́ṣáláṣí fún àwọn èèyàn ó mú odidi ọmọ òrukàn kan ó sọ di èèyàn lókùn ìgbà tó wọ ọmọ òrukàn yẹn tó bá ń lo gbogbo tó fi ṣiṣẹ́ yẹn lókùn ìgbà tó bá ń lò nínú ayé rẹ̀ yóò máa jẹ́ ìwọ́ọ̀dù fẹ́ni tó ṣe é dọ́bù ẹ̀ lọ́wọ́ máa dá padà fún dọ́bù ẹ̀. Sàárà dá púpọ̀ ní Islam ṣùgbọ́n ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe sàárà ni kò dá a sì sọ ọ̀nà tá a lè gbà ṣe sàárà tí ó fi dá àti sọ fúnra wa. Eléyìí ni ọ̀rọ̀ tí a fẹ́ sọ fúnra wa kọ́lọ́n dàkú jẹ́ ó jẹ́ àǹfààní fún èmi àti ẹ̀yin náà kójọ jẹ́ àǹfààní fún gbogbo àwa tá à ń gbọ́ náà. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.